Hello. Ẹ káàsán o. Kí lẹ̀ ń tà? Pizza. Pizza. Ok. Mo fẹ́ ra pizza oní euro kan. Irú ẹran wo lẹ máa fi sí fún mi? Ẹran màálù. Kí ló dé? Torí dáadé kò kí n jẹ lẹ́dẹ̀. Kìtà dáadé ò ń jẹ lẹ́dẹ̀. Ẹ ṣeun. Báwo ni màálù ṣe máa ń dún? Mú. Dáyé kí ó tí màálù máa ń dún mú. Kí ló tí màálù fi máa ń dún mú? Ṣé kí n ṣàlàyé fún ẹ? Ó ṣeun. Sórí ní ọjọ́ kan, ọmọ màálù, ọmọ rẹ̀ kékeré, ó sá jáde kúrò ní inú ilé ìyá rẹ̀. Ó bá ń sáré lọ, ó fẹ́ máa sáré lọ síbi ojú ọ̀nà. Kí ló dé? Torí pé ìyá rẹ̀ bá wí nínú ilé, ó ṣe nǹkan tí ò da. Ìgbà tó ṣe nǹkan tí ò da, Kí ni o ti sẹ́? ó jí ẹran jẹ ní inú kòkò. Ó mú ẹran ńláńlá nínú kòkò. Sọ́dà kí ọmọ jí ẹran jẹ. Kò dáa bí? Ó ṣeun. Ó wá sá lọ, ìgbà tí ìyá rẹ̀ wá ń bá wí, ó wá ń sá lọ. Bó ṣe ń sá lọ, ó wá ń sáré lọ síbi ojú títì, níbi ojú ọ̀nà. Àwọn kí ló máa ń kọjá níbi ojú ọ̀nà? Àwọn ọkọ̀. Tó bá sáré lọ síbi títì, kí ni ọkọ̀ máa ṣe fún? Ọkọ ọmọ bá. Mi gbọ́. Ọkọ ọmọ bá. Tọkọ bá gba kí ló máa ṣe? Ọba kú. Ó máa kú. Ó ṣeun. Ìyá rẹ̀ ò sì fẹ́ kó kú. Ṣé ìyá rẹ̀ máa fẹ́ kó kú? Kò ní fẹ́. Ó ṣeun. Ìyá rẹ̀ wá ń pariwo pé ẹ bá mi mú. Àwọn èèyàn gbọ́. Ìyá rẹ̀ bá sọ pé ẹ bá mi mú. Ìdí rẹ̀ níyì tí màálù fi máa ń ṣe mú. Ohun tí màálù ń sọ tí máa ń ṣe mú ni pé ẹ bá mi mú. Iye kí ni wọ́n ti sẹ́? Kí làwọn yẹn ṣe? Báwọn yẹn ṣe gbọ́ tí ìyá rẹ̀ ń pariwo tó ń pariwo báyìí, àwọn yẹn kàn sáré gbúrú. Wọ́n kẹ̀ bá mú ọmọ rẹ̀ ni. Wọ́n bá mú ọmọ rẹ̀ wá sí ilé fún. Ìyá rẹ̀ wá sọ fún pé ṣé ìwà tó wù yẹn dá? Ṣé ìwà tí ọmọ yẹn wù ṣé wà dáadáa ni? Tí ẹ̀yin bá ń lọ sí ní ojú títì, tẹ́ bá débi títì, kẹ́ tó kọjá kí lẹ máa ṣe? Ẹ máa ṣe kí ni? Tẹ́ bá dúró kí lẹ máa wá ṣe? Ẹ máa wojú ọ̀nà. Ó ṣeun. Tí ọkọ̀ bá ń bọ̀ kí lẹ máa ṣe? Ẹ máa sáré. Ó ṣeun. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ẹ máa wo ẹgbẹ́ mélòó lẹ máa wò tẹ́ bá fẹ́ kọjá lójú ọ̀nà? Ẹgbẹ́ mélòó? Ẹgbẹ́ mélòó? Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Tàbí mẹ́ta. Ẹgbẹ́ wo àtẹgbẹ́ wo fi hàn wá. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ó ṣeun ọmọ dáadáa. Oríire ó kàn ké o. Ó ṣeun. So o ti mọ ìdí tí màálù fi máa ń ṣe mú un níṣẹ́ àbí? O ti mọ̀ àbí? Ó ṣeun. Ó yá pàtẹ́wọ́ fúnra rẹ̀. Sọ fún àwọn èèyàn kó dàbọ̀ o. So o nífẹ̀ẹ́ àwọn èèyàn bò nífẹ̀ẹ́ wọn? O fẹ́ràn wọn. Ó ṣeun o. Torí wọ́n ti ran àwọn yẹn. Wọ́n ti ran màálù lọ́wọ́. Ó ṣeun o. Sọ fún àwọn tó ń wù ẹ́ nílé pé tó mo nífẹ̀ẹ́ yín o. Ó dàbọ̀ o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀. Ọmọ Yorùbá lèmi o.